Àkí olújọba ó ń wẹ àwúre ènìyàn dọba ó fẹ́ dọ́lọ́run kábíyèsí gbàgbé kó rántí àtúbọ̀tán ògbé yìí fohùn fọlọ́hùn mọ̀kẹ́tò. Àkí olújọba ó ń wẹ àwúre ènìyàn dọba ó fẹ́ dọ́lọ́run kábíyèsí gbàgbé kó rántí àtúbọ̀tán ògbé yìí fohùn fọlọ́hùn mọ̀kẹ́tò. Ilé ayé dogun alágbára ayé ẹ rọra kò sí tó níbẹ̀rẹ̀ tí kì í lópin ẹni tá a bá wí fún tó ń warùn òkè yóò parẹ́ lójijì yóò sì kó wa bámọ́ o. Àkí olújọba ó ń wẹ àwúre ènìyàn dọba ó fẹ́ dọ́lọ́run kábíyèsí gbàgbé kó rántí àtúbọ̀tán ògbé yìí fohùn fọlọ́hùn mọ̀kẹ́tò. Ìyà díẹ̀díẹ̀ ló yẹ ká ojú mi ò lè rí bi ni. ikú díẹ̀díẹ̀ ló yẹ ké ó fẹ́ láyé kó rí bi. nítorí àwọn èèyàn kan ń bẹ ilé ayé òrò inú wọn ju ti gáà lọ ojú tẹjọ lọ. irú wọn lọba Aríléwánu Akíolú ọbẹ̀ èkó. ògbólógbó ìgárá ọlọ́sà nínú aláyélúwà ọmọ àlè paraku. kọjálé onílé bó tiẹ̀ lẹ́yìn Jambi Jalo. àgbà níbi mo wá ń bẹ̀ bí ọmọ ìjẹka Yé! àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtòrò Àjàní pamọ́lẹ́kùn. ilẹ̀ onílẹ̀ nígbà lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni Kí o ló dé? a níbẹ̀ rògùn tẹ́ rọ̀ṣà kò sí tí ó ṣẹlẹ̀. àwa lè máa bá níbẹ̀ àwa la ní lọ́ọ̀yà tá a la dájọ́ tó gbójúgbónu àwa la ni. tá a wá lè kú tí òròjọ́ ológbò fún àyàfi ọlọ́run ọba nìkan Ó fọwọ́ mọ́ Ọlọ́run. bọ̀tì àmọ́jọ́. ìyàwó ò ní gbójúgbóyà kó fọwọ́ atayọ ẹkùn lójú kò tó bẹ́ẹ̀. ẹ mú ẹ kì í ẹran bí ò rẹ̀ kọ́ mọ́ ẹ mú ẹ nà kì í ṣe bí ìtòníṣe ọlọ́run àwa kọjá bẹ́ẹ̀. ẹni ọgbà sọsọ lójú ọwọ́ rẹ̀ ó sì oje kópa ọwọ́ ṣẹ̀jẹ̀. ajá ò ní palẹ̀ ìlékẹ́nu rẹ̀ ọmọ ṣẹ̀jẹ̀ kò tó bẹ́ẹ̀. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Kábíyèsí ọ̀rọ̀. yánmi gbẹ́kẹ́ ọ̀rọ̀ tó fẹ́ dìde. àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú Bọ́lá bá ọlọ́rọ̀ gbọ́ kí bá- mo kí gbogbo ọmọ Yorùbá pé ẹ kú dédé wòye àná ni o. mo kí gbogbo ọmọ odù tó dá wà ilé ọkọ̀ tó jí pé bí. ẹ kú ọjọ́ mẹ́ta gan àjíire mo bí. bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti gbọ́ra ẹ kú àti làákìrá ẹni Bẹ́ẹ̀ni náà. ọpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ béèrè àlàáfíà mi Ẹ ṣé gan. Mr. Àkàndá ó tójọ́ mẹ́ta o àmọ́ rí ṣé bí. ò sí nǹkan kan Ṣé sà ìdáburú? kí ni tuntun sá o Àbí? ẹ fún wa ní ọ́pdéètì o Lọ́wọ́ Akíolú. mo ní a máa wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan Àwọn fẹ́sìn mi. ọ wò ó fèrè ní mẹ́kàn níyì Bẹ́ẹ̀ni. kárí ni lónìí kárí ni lọ́la ọmọ síyan bọ́lá kì í jẹ́ ká jọra ẹni lójú ẹlẹ́bẹ̀lẹ̀ Ètò lè fọlá mo yan. ti sàlọ̀ láìmọye ìgbà Láti wí, wí, wí. ọ́díò àti rẹ́kọ́ọ̀dù nìkan ni mo ṣe Bẹ́ẹ̀ni. òwe Yorùbá ò dúró lórí YouTube Káṣọ sáà má parọ́. òwe lẹ́sìn ọ̀rọ̀ Ọ̀rọ̀ lẹ́sìn níbi òwe. tá a ti ń sọ ìṣẹ̀lẹ̀ tó dìtàn àwọn ìtàn tó yí padà tó dòwe Tó dòwe. ìtumọ̀ àti ìwúlò òwe ẹwà èdè Yorùbá ò sinmi Òun náà wà. níbi tá a ti ń ka àwọn ìwé aládùn Yorùbá lọ́lọ́kan ọjọ́ kan Ọdún mẹ́rẹ̀mọ́rẹ́. oríkì Yorùbá ń lọ ní mẹ́lọmẹ́lọ Kẹ́mọ́rí. kò rọrùn láti yọmọ inú èkùrọ́ sòróró Bó ti rí nù. kò rọrùn láti máa gbé gbogbo ẹ̀ jáde lórí WhatsApp YouTube nìkan ló lè rọrùn fún mi Bẹ́ẹ̀ni. ó rọrùn fún láti máa gbọ́ mi ní gbogbo ìgbà Kátàkátà. mo create YouTube channel fún programu kọ̀ọ̀kan ṣe ni kẹ́ ẹ kọ àwọn channels wọ̀nyí kalẹ̀ o Ọmọ dàpọ̀. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó live ẹwà èdè Yorùbá TV Bẹ́ẹ̀ l'Àkàndá ni. akọ́mọlédè Yorùbá TV Àkàndá ń gbogbo ẹ̀. òwe Yorùbá TV oríkì Yorùbá TV Lórí YouTube. àṣà Yorùbá TV Ẹ wá lẹ́yọ kọ̀ọ̀kan. ìkórìtà kò yé mi Ẹ subscribe. pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Ẹ follow Àkàndá. mo tún ní another 7 products Mo jẹ́rìí fún ẹ. 7 YouTube channels tí ò sì jọ tẹnikẹ́ni tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ mi tòótọ́ Tòótọ́. orí YouTube àti Facebook nìkan ńlẹ́ ti mọ láǹfààní àti bá mi pàdé jù ẹ̀kọ̀ọ̀kan láàmú pàdé lórí WhatsApp Láàmú drop ẹ̀. torí pé ó nira fún olódì mi Àbí? láti fọwọ́dù mẹ́sẹ̀gì mi sí ẹ̀yin olólùfẹ́ mi Ẹ̀wọ̀n. a máa gbà mí tó ọjọ́ mẹ́ta sí mẹ́rin Over 100,000. kí n tó fọwọ́dù mẹ́sẹ̀gì mi tán Bẹ́ẹ̀ni. ìyẹn lórí WhatsApp Ó ti rí nù. with that dandan ni kí n kọ́kọ́ sinmi Kọ́ sinmi. kí n tó ní okun àtagbára láti ṣe nǹkan mẹ́ẹ̀ tuntun Ọ̀nà ọ̀nà. pẹ̀lú ìbẹ̀rù pé báwo ni n ó tún ṣe pín bọ́tì Àmọ́jú Àkàndá. bọ́tì Àmọ́. tẹ́ ẹ bá ti lè darapọ̀ mọ́ mi lórí YouTube
mo lè máa produce lójoojúmọ́ wọ́n kàn máa upload ẹ̀ sí YouTube share ẹ̀ lórí Facebook nìkan tiyín ni láti máa bá mi share rẹ̀ fún àwọn ọ̀rẹ́ tiyín channel ẹ̀sìn Fasos ìwé mímọ́ ń bẹ láyé ọ̀tọ̀ láti tẹ̀síwájú níbi tá a bá ọ̀rọ̀ ẹ̀sìn dé ń jọ́sí pẹ̀lú àwọn channel míì tí wọn ní dárúkọ torí àwọn tí kì í ronú tiwọn omi olómi làwọn fi ń sanra òjò olójò làwọn fi ń gbin kà tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tìjù igi àdárọ̀ mi tó kán ẹ̀fúùfù lẹ̀lẹ́gbẹ́ ìlú Èkó lọ́kọrí sí Èkó arómi sálẹ̀ gbẹrẹgbẹ olówó Èkó lọ́tọ́rọ́ ronírù ọba Rílíwáànù Akíolú lọ́fà ìtàkùn yèrèpè yóò sì họra kúrakúra láyé ọjọ́ sí lọ bá ba lórí ohun gbogbo ìgbà tó fi òsín ni kábíyèsí ń jẹ́ kábíọ́ọ̀sí àwọn òbí ọba léèrè bí kábíyèsí bá ṣe ń tí ọ̀dà bí kábíyèsí gbẹ́sẹ̀ lé nǹkan lọ́nà ìtọ́ òfin ó gbé kúrò tàbí kí wọ́n gé ọba Akíolú lọ́jọba tán ti ń gún àwúrí Rílíwáànù dọba Èkó tán igbákejì Olódùmarè ní ń dùn gbogbo ilẹ̀ onílẹ̀ ló ti fẹ́ gbà tán kíni yóò fi lè onílẹ̀ ṣe aṣiwèrè ń kó ọrọ̀ ọjọ́ láì mọ ẹni tí yóò nà ọba Sólómọ́nì níjọ́ ngànádà tó ní mo wọ́gbọ́n mo rọ́gbọ́n mo wá mọ̀ mo kó mo lágbára mo níyàwó mo ní àlè tó pọ̀ mo lẹ́rú mo lẹ́ran ẹ̀sìn mo ṣàdágún omi mo kó fàdákà àti wúrà jọ jìnnà gbogbo tó dún fẹ́ mo fojú gbogbo tọkàn mi fẹ́ mo fẹ́ dò ó àti wá àtẹ̀yìn òpin gbogbo rẹ̀ ṣá asán àti òmùlẹ̀ mo fò kí ló wá dé o tọba Akíolú ń jayé ọba lájẹsùn sára ó ń jayé alábàtà ọba Rílíwáànù Akíolú ń jayé fàmílétè kí n tutọ́ ó ń jayé ọfẹ́ jayé dàlú dẹ̀dẹ̀ rẹ̀ gbàgbé àtúbọ̀tán ó gbàgbé ọba Yárábì lókè ọba ọ̀kan ṣoṣo tí ò ní bẹ́sù bẹ́gbà láti ibi kó wá wa níṣẹ́ ọwọ́ wa no favorism no godfatherism èyí kọ́ làkọ́fù ẹ̀yà àjẹ́ Akíolú nípa ilẹ̀ gbígbà àjẹ́ rẹ̀ pàbejì lọ́ha lọ́rùn níjọ́ àjẹ́ bá pàbejì lódòpin ẹran jíjẹ o gọ̀gọ́ ọba Akíolú ti ń kábì káwùsá ọjọ́ pẹ́ kó ti wá fi ẹnu kọ́ odi ẹ̀yìn yóò yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ ilẹ̀ bíi Lámọ̀ríyù Ìsíákà ní àjà ńlá ń sá lọ síwájú ìjà ọba Rílíwáànù Akíolú sí ọgbà more than 750 hectares of land lọ́wọ́ wọn that is more than 2,000 acres of land bí ṣe é dìjà rẹ o nígbà tí ajónilọ́ bá ń fọwọ́ ọlá gbààyàn lójú láì rántí ẹ̀yìn ọ̀la tá a bá wá ń kan ajónilọ́ lábùkù kẹ́ ẹ má sọ pé Àkàndá tó ń dé o eré Ṣàngó Tẹ̀dó ní ilẹ̀ yìí wà ẹgbẹ́ Shoprite Ṣàngó Tẹ̀dó lẹ́ gbà wọlé òkun mọ̀ pé Ìjẹ̀bú ni wọ́n ń pè bẹ̀ lójú ọ̀nà Manasri road meanwhile ilẹ̀ tí wọ́n gbà fún àwọn Catholic Church tí ń jẹ́ Manasri yìí náà wọ́n gbà á lọ́wọ́ ẹgbẹ́ Ọlámọ̀ríyù Ìsíákà baálẹ̀ mọ̀pó náà ni wọ́n ní àwọn fẹ́ fi kọ́lé iṣẹ́ ni àwọn wàá gba ọmọ wọn ṣiṣẹ́ ẹni ilé ìwé wà níbẹ̀ ilé ìwòsàn wà níbẹ̀ ẹ gba ilẹ̀ tán lè bá tà á fún ilé ìjọsìn ẹ fi orúkọ Àjàyí Àpáta sí Arúmọjẹ láti gba ilẹ̀ lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni olórí ẹbí Àjà làwọn Bọ́lá Tinúbú lò láti wọlé sí Àjà lára olórí ẹbí náà ò sì fi ṣe káwó wọ́n tàn án ní pé àwọn amú ọ̀làjò wọ Àjà wá wọ́n sì kúkú ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run bọ̀tì ajá wọn ò torí olówó ẹ̀ sọdẹ̀ wọ́n sọdẹ̀ sápò ara wọn ni bí wọ́n ti ń sọ gbogbo ẹ̀ sẹ́nu wọn ò sọ kankan sílẹ̀ Bọ́lá Tinúbú bo èyí tó tẹ́ lọ́rùn nínú ilẹ̀ Akíolú bù níbo wọ̀bìà ó bù ú níbo ìkanra wọ́n ṣe àdéhùn pẹ̀lú olórí ẹbí Àjà páwọn ò ní dègún mọ́yán wọ́n ní tó bá tọ́ sí àwọn tó nílẹ̀ oògùn aláàrù ò ní gbẹ èròǹgbà olórí ẹbí ni pé kí wọ́n pín ilẹ̀ lọ́gbọọgba ẹgbà ilẹ̀ tán lè bá dojú àdéhùn dé lè bá gbé nǹkan gbẹ̀yìn olórí ẹbí lọ Tinúbú ló sì bẹ̀rẹ̀ olè ilẹ̀ jíjàgbà kiri Tinúbú ló ní tí àwọn bá ṣe àṣegbé àìdíà Bọ́lá Tinúbú ni pé tẹ́ ẹ bá gba ilẹ̀ lọ́wọ́ ọmọ onílẹ̀ ẹ má fún wọn lówó o bẹ́ẹ̀ bá ṣe mistake fún wọn lówó bí ẹni pé ẹrú wọn lágbára ni owó tẹ́ ẹ bá fún wọn ni wọ́n fi máa bá yín jà wọ́n dalẹ̀ olórí ẹbí torí pé kò bá wọn sí nínú ìyànjẹ gbogbo ẹbí Àjà wá ní èyí tẹ́ ẹ ti gbà sẹ́yìn kẹ́ ẹ fi yín mọ́ nbọ̀tì ti Manasri yìí
tí òkun mọ̀ pé làwọn ò lè yọ̀ǹda wọ́n ń laago ìkìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bẹ́ẹ̀ ni wọ́n ń sàlọ̀ síwájú ìjà ọba Rílíwáànù Akíolú kábíyèsí o olówó Èkó ọba Rílíwáànù Akíolú wọ́n ní wọ́n ti pàrọwà títí ẹ̀gbọ́ wọ́n bẹ̀bẹ̀ wọ́n sàlọ̀ wọ́n ní sílẹ̀ tó takú wọn lé ẹni tá a bá lè mú Ọlọ́run ọba làábẹ̀ tí bóyá ẹ ó lè tètè ronú pìwàdà kí o gbé yín ó sì fòǹfò lóhun ẹ fún ẹbí Lámọ̀ríyù Isiaka ní ìpínlẹ̀ promise wọn lẹ́yìn ilé ẹjọ́ ẹ wá wojú ayé ọba tó fẹ́ bayé jẹ́ fún wa o 750 hectares of land kì í ṣe acre o hectares ilẹ̀ tí wọ́n ti ṣe sí ọ̀fọ̀ rẹ̀ tẹ́lẹ̀ certificate of occupancy rẹ̀ nìyí Land Use Act of 1978 number 6 of 1978 Land Use Regulations 1981 Form C Lagos State Government Certificate of Occupancy date 21st May 1996 Ọba Akíolú dẹ̀rí fòkì sí of o orúkọ Olùmẹ̀gbọ́n ló fi ṣèmí orúkọ Olùmẹ̀gbọ́n ló fi gbalẹ̀ ìdí ni pé Akíolú ọba àjàtàn Lagos Island ó jìnnà sí àjà kò ṣeé so mọ́ra wọn Olùmẹ̀gbọ́n náà sì rí kì í sọ máa já bọ̀tì ó wu Olùmẹ̀gbọ́n kọjọba sí àjà ajagunbalẹ̀ lóhun kódà ó ti kọ́ pálásì láì tí ìjọba àwọn ẹbí rèé bá Olùmẹ̀gbọ́n pé kó bá Akíolú sọ̀rọ̀ kó julẹ̀ àwọn lẹ̀ Olùmẹ̀gbọ́n ní ohun ọ̀lágbára lórí ẹ̀ o wọ́n kàn fi orúkọ òun sí i lásán ni o Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ó tiẹ̀ wù mí kí n bá sọ fi ọfẹ́ mi àyàn ní gbólóhùn bọ̀tì pàbó ni gbogbo ìgbìyànjú mi ń bọ́ sí tí sọ fi ọfẹ́ mi àyàn bá ń gbọ́ mi ẹ pé mo ní kọ́kàn sí mi òun ni aṣojú ẹbí àjà lórí ilẹ̀ yẹn mo sì gbọ́ pé ó ti rí Bádéfò lórí rí nígbà tó wà ní deputy governor Fáṣọlá wọ́n ní kó rí kó revocation letter yẹn wá bọ̀tì overnight wọ́n ti gbé fáìlì revocation letter kúrò ní Surveyor General Office bọ̀tì bí ènìyàn kọ́ ni Ọlọ́run ọba mẹ́rì bí wọ́n ti gbọ́n lé ọkọ ni wọ́n gbọ́n lé alárinà wọ́n rí revocation letter mú jáde ní Lance ní Aláùsá Ìkẹjà ìyẹn ni wọ́n fi gbé ọ̀rọ̀ lọ sílé ẹjọ́ àti certificate of occupancy tí wọ́n fi orúkọ Olùmẹ̀gbọ́n gbà ẹjọ́ délẹ̀ òdodo bójú ni yòó lọ́ọ̀yà Akíolú wí fún outrightly pé kábíyèsí ẹ̀ lè dàrí ìdí ni pé ọba wọn tan ní àjà débi pé mọ̀lẹ́bí ẹ̀ á nílẹ̀ síbẹ̀ bó lẹ ṣe fẹ́ relate Lagos Island pẹ̀lú àjà papọ̀ ọ̀nà jìn síra wọn kò lè wẹ́ẹ̀ kódà kẹ́ kó lọ́ọ̀yà wá látòkè òkun Akíolú bá rán lọ́ọ̀yà sí ẹbí tó nílẹ̀ ẹbí Lámọ̀ríyù Isiaka pé kí wọ́n gbé ẹjọ́ kúrò nílé ẹjọ́ àwọn yanjú ẹ̀ láàrin ara wọn ẹbí gbé ẹjọ́ kúrò nílé ẹjọ́ wọ́n pè pàdé àsọyépọ̀ ọba Rílíwáànù Akíolú ní òun ó fún ẹbí tó nílẹ̀ ní 100 hectares làwọn ẹni ẹlẹ́ni bá tún gbalé ẹjọ́ lọ 100 hectares báwo out of 750 hectares ilẹ̀ onílẹ̀ láì kìí ṣe tìran baba ńlá baba rẹ̀ ṣiṣẹ́ rojú ayé o ọ̀kánjúà olójú kòkòrò lórí gbogbo níjọ́ kan ìjọ̀kan ìgbà tó dọjọ́ kan ọjọ́ kan gbogbo ẹran tí ń bẹ nínú igbó pera wọn jọ á mọ pẹran jíjẹ jọ ìwọ ìkókò láti fi sakápò ìkókò ronú díẹ̀ ló bá bú ẹkún èyí ti rí akápò àbí ń tà ń sọ òye ni ọ̀dọ̀ yín la lámọ̀ọ́dá ẹran tá a bá pàjọ jẹ sí ó ní kẹ́ ẹ má bàa dárò pé òrì bẹ́ẹ̀ mọ́ ni kẹ́ ẹ má bàa pé òrì bẹ́ẹ̀ mọ́ ni o ọ̀kánjúà ọ̀yọ́nu sí n tó kéré ntọ́pọ̀ òsì tún fẹ́ yó ọba tún lọ bẹ̀ wọ́n áfta ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì pé òun ó fún wọn ní 150 hectares ẹgbẹ́ ní àwọn fi ọ̀ràn mọ́ Ọlọ́run kó mú 150 hectares tó wí ọ̀hún wá àwọn yọ̀ǹda ìyókù fájóni lọ ìlọba di wá lónìí wá lọ́la gbé police station o
kù. ayọ̀ lónìí ayọ̀ lọ́la títí olùmẹ̀gbọ́n fi jáde láyé tó kú sókè òkun ọba Akiolu gbẹ́sẹ̀ lé 750 hectares kò jẹ́ kò gbé sọnù kò lò kò sì ta torí kó ti mọ̀ pé wàhálà ń bẹ lórí ẹ̀ ọkàn kó àwọn ọlọ́pàá sórí ẹ̀ ni bóyá wọn kì í ṣe ọlọ́pàá ta lọ́mọ o gbogbo ẹgbẹ́ Lámọ̀ríyù Isiaka baálẹ̀ mọ̀ kó ń bẹ gómìnà ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ His Excellency Mike Governor sir ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní pé Rilwan Akiolu níbi tètè gbọ́ o pé kọ́ran ti kú àlùmọ́tò pé kọ́ran ti àṣàrà ìlú kọ́ran ti wàhálà ẹ̀ńsàsì lásán tọgbàdégbọ̀ pàṣẹ ọba lọ kọ́ran ti ìtìjú ńlá tó dá sí ọba lọ́rùn o kọ́ran ti ìtàn kọ́ran ti ìṣẹ̀dálẹ̀ èèwọ̀ tọrọ mọ́ kí ọba aládé ọ̀sákò láàfin kí o gbé òfófó lóhun ogun tí ò lè sẹ́rìn yìí ọmọ wo lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ẹbí ní kó fún àwọn ní 150 hectares tó promise àwọn sẹ́yìn bí kò bá ipa ọ lójú dé wọ́n gba gbogbo ilẹ̀ wọn lọ́la béèyàn kọ́lé sórí ẹ̀ wó wo ẹ̀yin ará Èkó ẹ mọ̀ ra ilẹ̀ yín Shoprite lọ́nà Manasri lọ́wọ́ Akiolu o bẹ́ẹ̀ bá rà á sàárà lẹ ṣe o ilẹ̀ òkun Manasri lèmi Àkàndá ń wí ilẹ̀ bíi Lámọ̀ríyù Isiaka tọba Rilwan Akiolu fẹ́ fèrúgbà lọ́wọ́ wọn ni tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ wọ́n kì í da ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mi mo tún lè fààyọ nígbàkúùgbà ẹ láìkì kẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí àwọn YouTube channels mi Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó live ẹ wá èdè Yorùbá TV akọmọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀nà oníkankan láti ṣe bẹ́ẹ̀ kọ̀nà olówó kọ̀nà onídàtà kọ̀ọ̀kan máa fi rí notification ìgbàkúùgbà tí mo bá ti release síbẹ̀ ni kò sẹ́ni mo rí iṣẹ́ yá tẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.